akẹ́kọ̀ọ́ mọ́kànléláàádọ́rin kẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú ìpele first class ní ilé-ẹ̀kọ́ gíga kwasu. ilé-ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ kwara kwasu tó wà ní ìlú mọ̀lété yóò ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ níbi tí àwọn mọ́kànléláàádọ́rin ti yanyọ pẹ̀lú ìpele first class. ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ọ̀hún ló jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá irú rẹ̀ tí yóò máa wáyé lọ́jọ́ sátidé tí í ṣe ọjọ́ 14 inú oṣù kejìlá ọdún yìí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday níbi tó ti ń ṣíṣọ lójú ètò gbogbo fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kejìlá ti ilé ẹ̀kọ́ náà. ẹni tí ṣe gíwá àgbà fún ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Sheikh Lukman Jimoh sọ di mímọ̀ pé àwọn alákòóso ilé ẹ̀kọ́ ọ̀hún gbèrò láti kojú ìpèníjà ìgbòkègbodò ọkọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ń kojú nípa kíkọ́ ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ sínú ilé ẹ̀kọ́ ọ̀hún pẹ̀lú àfikún pé ìpèníjà tí àwọn akẹ́kọ̀ọ́ ń kojú lórí ìgbòkègbodò ọkọ̀ ó sì ń tẹ̀síwájú látàrí pé ìta ilé ẹ̀kọ́ náà ni àwọn akẹ́kọ̀ọ́ gba ilé sí tí wọ́n ń gbé. ó ṣe àfikún rẹ̀ pé àwọn ti parí ilégbèé akẹ́kọ̀ọ́ tó lè gba ibùsùn 124 níye tí ẹni tí ṣe alága fún ìgbìmọ̀ alámòjútó ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Abdulganiy Ambali OON yóò sì máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. bákan náà ni ilé ẹ̀kọ́ ọ̀hún tún ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olùdókòwò láti ṣàṣeyọrí lórí iṣẹ́ àkànṣe kíkọ́ ilégbèé akẹ́kọ̀ọ́ tí yóò lè gba ibùsùn 25,000 ní ìṣí alákọ̀ọ́kọ́ iṣẹ́ àkànṣe náà tí wọ́n ṣe àgbékalẹ̀ ìpele alákọ̀ọ́kọ́ ilégbèé akẹ́kọ̀ọ́ oníbùsùn 8,500 láàrin oṣù mélòó sígbà tá a wà yìí. ọ̀jọ̀gbọ́n Lukman ṣe àfikún rẹ̀ pé àṣeyọrí ilé ẹ̀kọ́ ọ̀hún lórí ṣíṣe àyípadà ọkọ̀ sí èyí tí yóò máa lo iná àti èyí tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì ti sọ ilé ẹ̀kọ́ náà di gbajúmọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó ti wá gbóṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ Kwara fún ṣíṣe àgbékalẹ̀ owó láti fi parí ẹ̀ka ilé ẹ̀kọ́ ọ̀hún tó wà nílùú Òsì àti Iléṣà Bárùbá tó ní ilé ẹ̀kọ́ ọ̀hún ní ọ̀pọ̀lọpọ̀ yàrá ìkẹ́kọ̀ọ́, yàrá ìkàwé, yàrá ìṣàyẹ̀wò àti àwọn ohun èlò míì léyìí tí yóò mú kí ìkẹ́kọ̀ọ́ rọrùn nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.